iṣẹ́ ni o lè kéwú o lè má kéwú gàgà kọ́ ọmọ lọ mọ́sálásí àmọ́ bàbá tó bí èmi ìṣègùn yàtọ̀ sí babaláwo ẹ̀sìn ni ẹ̀sìn ìbílẹ̀ ni ṣùgbọ́n ìṣègùn alágbára ìbílẹ̀ ni ó lágbára ó lè bá àwọn ẹ̀mí àìrí náà sọ̀rọ̀ gbádùn mi dáadáa oníṣègùn yóò lè jáwé yóò sọ lóko yóò lè fi tọ́jú àrùn tàbí kéèyàn níṣòro wọn gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní àbótí ẹ̀ ṣiṣẹ́ kò tiẹ̀ ní láríláyé ni oníṣègùn ní orí ọ̀fẹ́ àti fi oògùn ewé àti egbò ṣe tí ó sì ń di ẹni tí ò ní láríláyé tí ò ní tọrọ jẹ tí ó fi ní máa sì wà wù síjọba tàbí sí ìwà wù gọ́dọ̀lé èèyàn burúkú nínú ìdílé ṣẹ́bẹ̀ pé nígbà tí èèyàn bá jí tó kàwé tó lọ sùkúù tó jáde tí ò ríṣẹ́ èrò burúkú ọgbà ọkàn rẹ̀ yóò sì wà wù ìní àwọn àjò bíbú àṣírí àwúre kápàtẹ ká máa tà ní àwọn bàbá wa fi gbé kalẹ̀ kí ìwà burúkú lè dínkù láwùjọ kìí ṣe pé kéèyàn máa wá sáré kéré jọ ojú orí rẹ̀ lọ àwọn bàbá ó sì ṣèwádìí ìwọ tó wáyé o tí a kọ́ la mọ́ ọ wọ́n wo orí ètò báyé rẹ̀ mú tí òfin ní jẹ́ pé tó bá ṣe àjò bíbú àṣírí tán kò ní pa ọjọ́ òbí ẹ̀ la yóò pẹ́ láyé kò ní pa ọmọ rẹ̀ kò ní pàyàwó tó àwọn bàbá wa gbọ́n púpọ̀ láyé àtijọ́ lápèjúwe ń sìn kí òyìnbó tó dé àwọn bàbá wa náà ti gbọ́n pé bí èèyàn bá ń ṣe ẹ̀yọ́ láṣejù bá bá sùn yọ ṣẹ̀yọ́ bí ẹ̀mẹ́rin gbogbo aláti mọ tí wọ́n ń pè lẹ́yọ̀ tí ẹ bá fẹ́ lọ ṣẹ̀yọ́ ó mú mi yóò lọ ṣẹ̀yọ́ lẹ́mẹ̀wàá ọ̀nà méjì làwọn bá wá pín sí ìjà ó lè jẹ́ pé bọ́yé èèyàn ní àrùn bálòpọ̀ ọjọ́ pípẹ́ ẹ̀kọ́ àtọ̀sí àbí wọ́n jẹ́ pé ó ní àrùn ìtọ̀ ṣúgà bó làwọn bá wá sí fẹ́ mọ́tọ̀ ṣúgà láyé àtijọ́ kóyìnbó tó dé gan igi kan bẹ tán pè ní igi kàsíà àwọn mi ń pè ní igi sépèlébà wọ́n ń pè ní igi sépèlébà orin igbó rẹ̀ tẹ́ bá ti wà tẹ́yẹ̀ bá ti ṣẹ̀yọ́ láàárọ̀ tẹ́ bá ti jù sí péyàn bá ní àrùn tí ń jẹ́ kéèyàn tọ̀ ṣúgà tí ọmọ tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá lápò ń bá ní tẹ́yẹ̀ bá ti yọ igi hun láàrin wákàtí kẹtẹ́ bá ti yọ kúrò nínú ẹ̀yọ́ hun ẹ̀rí tí yóò green wá torí igi yẹn kì í green ó máa ń rí bí ó máa ń pupa ni tẹ́ bá ti ẹ̀ ní pàpọ̀ ara tẹ́ bá sọ sí ẹ̀rí tí yóò green wá bí ìgbà tí àwọn ewé ní òmù wá eléyìí ti ní àrùn tọ̀ ṣúgà náà wá ó sì tọ́jú ẹ̀ yóò sì sàn. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ nọ́mbà mi ni 080-335-80664 080-335-80664 zen nọ́mbà mi ni 080-20-40-59-54 080-20-40-59-54. Ẹgbẹ̀jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 080-33-58-0664 Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbòjò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì.